bá ọkùnrin kan, obìnrin number 1, obìnrin number 2, ọkùnrin number 3, obìnrin number 4, ìyẹn sì kéré. Ẹ̀yin number 4 ẹni wọ́n tún gbìyànjú ni ìyàwó bá tún lóyún, ìyá àwọn ọmọ 4 tún lóyún. Ẹni wẹjú lómi ló ń kọ o. Ìgbà míì gan bí ẹ bá wò bùkátà ìjẹ́ kéèyàn ò tètè dìde bọ̀rọ̀. Ẹni tí ń bẹ̀rù òwà ní fẹ́ gbé bùkátà tó pọ̀. Ẹni irú wa ń fi sá títí níbi tá a sá dé. Àmọ́ bàbá ọdẹ ò sá o, arákùnrin yìí ò sá. Lẹ́yìn ọmọ 4 ìyàwó lóyún ọmọ 2. Ẹ wò ọ̀rọ̀ ọlọ́rọ̀ àmọ́ ẹ̀dùn lẹ́nu Túndé Oyèwọ̀, ẹnu mi ní ìtì dùn ẹnu mi ní ìtì dùn. Àbá péyàn ní aláwọ̀ òfin, ó ti wo ọ̀rọ̀ òfin, ó lọ ó bọ̀ lórí ẹ̀. Ibo ni ìrìnàjò Túndé? Ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí tí mo ní kí wọ́n pè ọ́, mo ní mo dẹ́rìí pé yóò ṣe gbogbo sẹ́nu láṣẹ délẹ̀ ọbẹ̀rẹ̀ ẹsẹ̀. Ẹ tí a pè mí fún mi pé agbófinró ti mú arákùnrin kan o, ń bá àwọn ọmọ obìnrin rẹ̀ ń bọ̀ lò pọ̀. Bó kọ́kọ́ ni ó ti bẹ̀rẹ̀, ibo ni ó ti bẹ̀rẹ̀, ibo lára ti fẹ́ ṣe ni. Wọ́n pe nọ́mbà yìí, ẹ pe nọ́mbà Òkòtó Àánú, ọwọ́ Túndé Oyèwọ̀ nọ́mbà Òkòtó Àánú wà. Wọ́n pe nọ́mbà Òkòtó Àánú o, ó dọwọ́ Túndé. Ìrìn àjò tí Túndé rìn lórí ẹ̀, ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ lè gbọ́ dáadáa. Àmọ́ ẹ má fojú òpó lẹ̀ o, ẹ má fojú òpó lẹ̀ lórí Facebook. Yes sir. Torí ìjọba àsìkò àwọn ọmọ méjèèjì tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ sí, ọmọ 4 ta alárakùnrin bí pẹ̀lú ìbejì tó bí, wọ́n bí ìbejì ní 2018, wọ́n bí ìbejì yẹn January 2nd 2018 ọdún 5 sásìkò táwa yìí iná bí ìbejì ọ̀hún. Wọ́n ti ní 4 ńlẹ̀, ìbejì ó jẹ́ 6. Àmọ́ ní kété tóbìnrin ti bímọ tọ́tọ́ ti announce póbìnrin ìbímọ tán tó ń kálukú ti ń fò fáyọ̀, wọ́n ní òpẹ́ sígbà yẹn lẹ̀jẹ̀ bá ṣẹyọ lára arábìnrin. Ẹ̀jẹ̀ wá bẹ̀rẹ̀ títí tó fi dọjọ́ kejì, ẹ̀jẹ̀ yóò mọ́wọ́ dúró. Àárọ̀ ọjọ́ kejì tí í ṣọjọ́ 3 January òun ni arábìnrin ló jà wálẹ̀ lárábìnrin kú. January 3 2018 arábìnrin kú. Kíkú tárábìnrin kú náà wá wòye pé àwọn ọmọ róróró ẹ̀jẹ̀ ọ̀run tó ṣẹ̀ṣẹ̀ fílẹ̀ nǹkan kan, ọ̀nà wo làwọn ò gbé gbà. Oníkálukú ló má bà wá pé bóyá káwọn gbé lọ sí ilé ọmọ aláìníyà, bóyá káwọn gbé fáwọn tí ó mọ tọ́jú rẹ̀ láyé kíní kan. Oníkálukú sàmọ́, àmọ́ arákùnrin tó jẹ́ bàbá àwọn ọmọ ẹ̀ ó ní rárá o, òun lòún bímọ òun lòún ó sì tọ́jú ẹ̀, Ọlọ́run ó fún òun wò. Nọ́mbà kú òye pé ńgbà tá lára bá lára òrùn èwo ni èèyàn mọ̀ kí bó kọ́ àìsàn kú àwọn. lára òrùn wọn ní kí wọn lọ kó àìsàn mọ́ kó àìwò. Lárákùnrin ó sì bẹ̀rẹ̀ tọ́jú nítòótọ́ gẹ́gẹ́ báwọn ọmọ yìí ṣe ṣàlàyé. Wọ́n ní odidi oṣù 8 làwọn fi ra fúdù táwọn ń tọ́jú àwọn ọmọ yìí. Àmọ́ sí ìyàlẹ́nu wọn látọjọ́ àkọ́kọ́ títí di oṣù 9 tí wọ́n fi tọ́jú wọn títí di August, wọ́n yàtọ̀ rárá. Kò dàbí ìgbà tí wọ́n bá ń fáwọn ọmọ lóúnjẹ bọ́n ṣe ń bí wọn bẹ́ẹ̀ lọ́n ṣe ń rí títí. Wọ́n náà wá gbìyànjú wọn ṣe tẹ́sítì lóríṣiríṣi. àwọn ọmọ míì sì wà tó jẹ́ pé kò ní fẹnu kan. àti orí kùtùkùtù bí ẹni ìbò. ọmọ tani bá Ọlọ́run tani bá wèrè wo mọ. Ọlọ́run ni. Ṣé wèrè ń ra fúdù ń ra lálẹ́ lára tí ó tún bomi inú gọ́tà fún. kíní kan góòlù yóò tún bomi inú kọ́tà yóò fi rọ́ gọ́tà fún. àwọn ó sì mú tí o sì ń kankan. ta ló yé gan Ọlọ́run nìkan ẹni ìrìn àjò ẹ̀dá yé. Nígbà tó di oṣù 9 ní August, wọ́n ń wo àwọn ọmọ ẹ̀ lójúlójú. Kásámọ́ fọ̀rọ̀ gùn, ọmọ kan wá ìkan kú náà àwọn ọmọ méjì. Ìkan kú oníkan mọ́ ọdún kejì, ìjọ kẹrin síra àwọn ìkejì náà tún kú. Ló bá fi di pé ihun tí ó wà ńlẹ̀ ó tán. 4 tó wá wà ńlẹ̀ hùn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mójútó. àwọn ti bílẹ̀ tẹ́lẹ̀. Àmọ́ ilé tó sàrékún dá. bẹ́ẹ̀ ni. Àmọ́ ilé tán ń gbé ńgbà yẹn family house ni, ilé bàbá ọkọ ni wọ́n ń gbé ńgbà yẹn. ilé bàbá ọkọ ni wọ́n ń gbé, wọ́n dẹ̀ ń lo yàrá 2.
ìgbà arábìnrin ti kú inú ilé náà sin arábìnrin sí lẹ́yìn wíńdò yàrá méjì tí wọ́n fún arákùnrin wọ́n sin ìyàwó rẹ̀ sí ṣùgbọ́n àwọn ọmọ ìtàn bá ti sùn wọ́n láwọn ńlá láàárín ìyá wọn wọ́n bá wò pé oògùn rẹ̀ ni pé kán kókó ńlé kán wálé síbòmíì bí adán bá kó ńlé wọn ò ní láàárín ìyá wọn náà wọ́n ṣàkókò ńlé. bóyá gbogbo tó ń sọ yìí wà nínú àlàyé tí a ṣe lẹ̀ àwọn ọmọ ṣàlàyé tó wà nínú àlàyé gbogbo tó ń sọ yìí àwọn ọmọ ṣàlàyé ló wà nínú àlàyé. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ ọlọ́rọ̀ ti ń dùn lẹ́nu rẹ̀ jù ọ̀rọ̀ ọlọ́rọ̀ ń dùn lẹ́nu rẹ̀ jù ìbúra lọ ṣé kíní ni ẹ́ ẹlọ́run ní kí n lọ special Ọ̀yọ́ n bá lọ special Ọ̀yọ́ máa ka gbogbo yín gbogbo bẹ́ẹ̀ ṣe ń nà ká tẹ́yìn ṣe gbogbo ẹ̀yìn fún kí ni ndà ká gbìyànjú ọ̀wọ̀. ṣe èyí tó jẹ́ àkọ́bí ó ṣàlàyé gbogbo àrìn àjò tí Túndé fẹ́ máa yànnà náà ó ṣàlàyé gbogbo àjò yẹn ṣe rí ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ gbọ́ kọ́rọ̀ yìí ó yé yékéyéké ká tó wá mọ̀ bí tá a lọ lórí ọ̀rọ̀. tọmọ ọdún mélòó báyìí. I'm 17 years now. 17 year old. Class wo ló wà. SS2. SS2. Kí ni nǹkan tó gbé ẹ dé ibi yìí ní ọ̀dọ̀ àwọn civil defence níbi tá a wà kí ló gbé ẹ débi kí ló ṣẹlẹ̀. Èmi ni mo lọ rìpọ́ọ̀tì dáàdì mi ní skul mi. Nígbà tí mẹ́mi ti kú nígbà tí mo bẹ̀rẹ̀ mẹ́mi kú ní 2018 January 3. January 3. Kí ló pa mọ́mì kí ló ṣokùnfà kú. Wọ́n bí ìbejì nígbà tí wọ́n á bímọ yẹn ọjọ́ kejì wọ́n á kú. Mọ́mì bí ìbejì. Òun náà bímọ ní January 2nd. Wọ́n bímọ ní January 2. Wọ́n á kú ní January 3 ẹ̀jẹ̀ pọ̀ ẹ̀jẹ̀ yẹn ò dúró nígbà tí wọ́n bímọ àwọn ìbejì ńkọ́. Àwọn ìbejì wọ́n wà àwa la wá ń tọ́jú wọn fún bíi 8 months kọ́tọ́ di pé wọ́n kú kọ́kọ́ kú ìkejì náà wá padà. Àwọn ìbejì náà tún kú níjọ́ òsíjọ́ o. bóyá 4 days síra wọn. ìjọ mẹ́rin síra wọn làwọn ìbejì náà kú wọ́n mi kú ní January 3rd. ara a ti ń tọ́jú àwọn ìbejì o a ti ń tọ́jú. wọ́n mi kú ní January 3rd àwọn ìbejì kú níbi August lẹ́yìn oṣù mẹ́jọ. ìgbà tí mọ́mì ti wá ẹ̀yìn mélòó gangan lẹ́yìn. mẹ́rin ni wá pẹ̀lú àwọn ìbejì ó jẹ́ mẹ́fà ńgbà tí. nígbà táwọn ìbejì kú ẹ̀yìn mẹ́rẹ̀ẹ̀rin tó wá kù ẹ̀ ń gbé pẹ̀lú dádì yìí. obìnrin mélòó ọkùnrin mélòó. obìnrin mẹ́ta ọkùnrin kan obìnrin ni last born wa ọkùnrin ni ó tẹ̀lé àbúrò mi. ìwọ làkọ́bí obìnrin ló tẹ̀lé wọ ọkùnrin ní kẹta obìnrin ni last born ìwà jẹ́ mẹ́rin kẹjọ àlọ́dọ̀ dádì yìí. ibi tẹ̀ ń gbé yàrá mélòó lẹ́ ń lò. yàrá kan là ń lò. yàrá ẹyọ kan ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin àti dádì yìí ìwọ́dẹ̀ ló tó 17 year old kí wàá ní tó ṣẹlẹ̀. dáàdì mi ó ń ṣe. kó tó dípa lọ ṣé ìgbà tí mọ́mí yín náà wà ṣé yàrá ẹyọ kan náà lẹ́ ń gbé. àrùngbà tí mi wà yàrá méjì là ń gbé ní family house. lẹ́ ń gbé family house ni kí ló lè yín kó family house. torí pé ìgbà tí mímí kú yẹn tá a bá ti sùn lóru àmọ́ lálà ẹ̀yìn wíńdò wa ni wọ́n sin dáàbò fún wa kó wa kó lọ. ẹ̀yìn wíńdò yín wọ́n sin mọ́mì yín sí. ẹ̀yìn wíńdò yàrá room and parlour tá à ń lò. nílé bàbá dáàdì yín wọ́n sin mọ́mì yín síbẹ̀. bí kẹ́ má bàa wọn máa lálàárí wọn mọ́ wọn ni kẹ́ kó kúrò ń bẹ̀. sọ ẹ kó kúrò ń bẹ̀ ẹ kó kúrò ń bẹ̀. bí kẹ́ wá kó lọ yàrá mélòó lẹ gbà. yàrá kan là ń gbé. yàrá ẹyọ kan ẹ̀yin mẹ́rin àti dáàdì yín ẹ jẹ́ márùn-ún ní tó wá ṣẹlẹ̀. tó bá ti dáàdì mi iṣẹ́ ọdẹ mọ́ ṣe so tó bá ti wá di òru. night guard. wọn kì í lọ síbi ìgbà tí màmá ti lọ bí síbi iṣẹ́ yẹn òun tó yẹ máa ti mú nǹkan wọn nílé ọṣù jẹ wọn ti wá sùn tó bá ti wá dòru wọn ní ká. wọn mú nǹkan àwọn kan wọn náà mú. wọn ti bí ẹ. ìṣòro bá ti wá mọ tí yó wọn nílé lọ bí iṣẹ́. tó bá ti wá dòru wọn ní kí n bọṣọ mi lẹ pé àwọn fẹ́. ní oní ìgbà tó kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan. nígbà tí mo pé 15 years ni mo bẹ̀rẹ̀ sí ní ni mo bẹ̀rẹ̀ sí ní ṣe menstruation nígbà tí mo sì bẹ̀rẹ̀ sí ní ṣe menstruation àwọn náà mo sọ fún pẹ́dá ni pé mo rí ẹ̀jẹ̀ máa sọ gbà wípé mo fẹ́ mọ̀ ṣe menstruation pé mo ti dòbìnrin máa kọ́ bí máa ṣe mọ̀ ṣe pé máa ṣe mọ̀ ló bá dì máa kọ́ bí máa ṣe mọ̀ ṣe so nígbà tí ó wá tóbi nígbà tí ó wá tóbi àbí oṣù méjì tí mo sọ fún ẹ lẹ́yìn ìgbà tó ti ń ṣe menstruation máa ní kí n bọ́ sọ mílẹ̀ lóru
mo á sọ pé àwọn fẹ́ wò bí abẹ́jì ni mi pé nǹkan jẹ́ pé mo bá wa ṣe o làwọn fẹ́ ṣe fún wa pé ká mọ̀ sọ fẹ́ anybody mo àmọ́ fọwọ́ tẹ́ mi lọ mo àmọ́ kọ́ ọbọ̀ mi lábẹ́. wọ́n máa ṣe kí ni. wọ́n mọ̀ fọwọ́ tẹ́ mi lọ mo àmọ́ kọ́ ọbọ̀ mi lábẹ́. dájú ẹ̀ wọ́n máa fọ́ tẹ̀ lọ́yìn wọ́n máa tọwọ́ bọ̀ ẹ̀ lábẹ́ kí ni wọ́n láwọn fẹ́ fi yẹn ṣe. wọ́n sọ wípé nǹkan jẹ́ pé mo ṣe fún wa táwọn fẹ́ wọ́n bí abẹ́jì ni. tí wọ́n bá ṣe yẹn tán kọ́. wọ́n ti tán máa rẹ pé kí wọ́n ṣe nǹkan. ó máa tó bí ìṣẹ́jú mélòó. ó lè tó bí i 20 minutes ya bóyá 20 minutes ya. báyìí bá ṣe gbà wọ́n sí. àwọn àbúrò ìbò làwọn sùn sí tán fi ń ṣèyẹn fún ẹ lóru. inú ilé náà mo wá wọn sọ pé kí n paná so mo wá tí mo wá ọ̀rẹ́ mi kan ní school mo wá sọ mo wá béèrè. wọ́n ti ṣe fún ẹ tó gbà mélòó. bóyá bíi ẹ̀mẹrin mo wá sọ fún ọ̀rẹ́ mi yẹn ní school pé pé o gbọ́ ṣe pé mọ́mọ́ sọ kí n mọ́ sọ fẹ́ẹ́ nìyẹn kan bí wọ́n mọ́ tírámà fẹ́ náà wọ́n mọ́ náà àgàn wọ́n sì mọ́ fi bíi oògùn dẹ́rù báyẹn pé wọ́n mọ́ fi bí oògùn dẹ́rù báyẹn bíi pé wọ́n mọ́ ṣe iṣẹ́ bíi babaláwo náà. so wọ́n ṣe babaláwo náà wọ́n rí kọ́ dẹni wọn. wọ́n sọ pé ká mọ́ sọ fún anybody pé kí n gbọ́dọ̀ sọ fún ẹni wa. ìjọ tó bá sọ fún yàn kí wọ́n ṣẹlẹ̀. ìjọ tí mo wá sọ fún ọ̀rẹ́ mi yẹn ní school ọmọ yẹn ní mọ́mì mo á bẹ̀rẹ̀ mo á ní pé àjọ ṣé mọ́mì rẹ mọ́ sọ pé káwọn wò bóyá virgin ni ó wípé àwọn fẹ́ mọ̀ bóyá virgin ni ó wọ́n náà pé mọ́mì òun sọ bẹ́ẹ̀ fún mi pé mọ́mì wọn ṣe á ní pé àwọn fẹ́ mọ̀ bóyá virgin ni ó ní sọ fún mi dáàbì mi bá mi ṣe nǹkan mo kàn sọ fún mi. o sọ fún mi sọ pé o fẹ́ mọ̀ ni. mo kàn béèrè nígbà tó wá ní pé mọ́mì ò kí n mo fi wá nígbà tó wá di bí ọjọ́ tí wọ́n wá ní kí bọ́ṣọ mi lẹ́nu ìrọ̀lẹ́ níbi ìrọ̀lẹ́ mi fi wá sábọ̀tà mo bá lọ sùn ilẹ̀ mọ́ lọ́jọ́ ni mo wá sọ fún bàbá yẹn nǹkan tí wọ́n bá mi ṣe mo wá ní pé bóyá torí ọtí tán mo ní máa ní pé bóyá torí ọtí tán mo ní pé bàbá yín bó ṣe mẹ́rin ṣe wípé bóyá torí ọtí tó mi bóyá ti mọ̀ tí yó òun ni. sòdòdò bàbá lówó tọ́sí náà. nígbà tí mo wá sùnbẹ̀ tó bá jọ́ kejì tí mo wá wálé ìyàwó wọn sì ń ta oúnjẹ mo wá wálé lọ́jọ́ náà. ìyàwó ta ni. ìyàwó bàbá ó tọ́sí náà ibẹ̀ mi ti wá jẹun àárọ̀ mo sáà padà tẹ̀lé mo wálé mo wá tẹ̀lé mo ọ̀dọ̀dá ni mo wá bá ń bẹ̀bẹ̀ pé kán jẹ́ wọlé mo wá wọlé. mo wá wọlé nígbà tó wáyà mọ́ sáà bá mi ṣe irú nǹkan báyìí mọ́ wọ́n sọ nígbà tí mo wá táwọn yẹn wá ti gbọ́ bí àwọn ìyàwó tó sínú yẹn àwọn náà ti sọ fáwọn tọ́jọ́ ń tajà àwọn yẹn wá ti dámì náà ti wá gbọ́ àwọn ọ̀rẹ́ wọn tọ́jọ́ mọ́ mọ́ sínú wọn ti wá gbọ́ wọn á pariwo káàkiri pé àwọn èmi fọ́ọ̀mù ẹ̀ nípa àwọn èyí pé mi ń parọ́ máa wọn pé ọlọ́mọdé àwọn ọ̀bọ̀n mọ̀ àwọn sùn pé mi ní pa àwọn fẹ́ bá mi sùn pé mi ń parọ́ máa wọn ni wọn sábà mi ṣe irú nǹkan àwọn mìíràn yẹn mọ́ nígbà táwa kókó ni wọ́n fún wa kó dé ìdá ìgbé ní wáká ni wọ́n á tún sọ pé bíi ẹ kó kúrò níbi tẹ́ ń gbé. kí ló fà á tẹ́tọ́ bí kó kúrò bẹ́ẹ̀. ara wọn sọ pé wọ́n fẹ́ wó ilé yẹn pé wọ́n fẹ́ kọ́ fámásì síbẹ̀ wọ́n á fún wọn á lè. kẹ kó kúrò bẹ́ẹ̀ wá kó kúrò bẹ́ẹ̀ tó kó lọ síbò mi nígbà tẹ wá débi tẹ tún wà ń kọ́. nígbà tá a wá débẹ̀ ọdún wo nìyẹn. ọdún yìí náà làkó. ọdún yìí 2023 yìí. làkó fún wọn. so nígbà tó wá tó bí August ọdún yìí àbí September yìí ni wọ́n á sọ pé kí n tún bọ́ṣọ mílẹ̀ lóru pé ó tó bá sì ti dòrò ilé sábọ̀tà ilé sọ fún ẹnìkan kan ìlera yẹn sábọ̀tà mo sáà tún bọ́ṣọ lẹ̀ mo onímọ̀fọ́ wá sọ fún wọn ní skul tí nígbà tó wá dijọ́ kejì wọ́n mọ̀ fọwọ́ tẹ̀mí lọ́mú náà ni wọ́n sì mọ̀ fọwọ́ bọ́ mi lábẹ́ nígbà tó wá dijọ́ kejì mo wá sọ fún wọn nígbà tí mo wá dé skul mo wá sọ fún wọn skul àwọn skul mi ni mo fi wá pé àwọn JPDC yẹn mọ̀ sì tí wọ́n wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán mọ̀ sọ fún wa pé woman trafficking làwọn pé ajàfẹ́mọ̀ nǹkan tó bá ń ṣẹlẹ̀ ká sọ fáwọn ìfọ̀ àṣọ fún wọn ní principal àfi wa nígbà yìí wàá sunlé ní ọjọ́ yẹn mọ́ mo lọ sùn ọ̀dọ̀ rẹ̀ mi ní ọmọ tá tí mo sọ pé mo sọ fún yẹn best friend ni wá so mọ́mì rẹ̀ náà teacher ni wọ́n school wa ọ̀dún náà teaching staff ni wọ́n mo wá lọ sùn wọ́n ti transfer àwọn gan fún school wa wọ́n ti mú ọ lọ sí school gbogbo mo wá lọ sùn ọ̀dọ̀ wọn mo rin ìṣẹ̀ lọ sí ọlọ́jọ́ náà ni táwọn wá wá sí school wa wọ́n wá ń pariwo wọ́n sì mọ̀ pé mi sọ fáwọn títà rẹ̀ wọ́n wá ń pariwo pé kò súnlé wọ́n sáfẹ́ náà mi school ọjọ́ náà jẹ́ fún mo ṣáà ṣàtẹ pé gbà mí wọ́n sàn disgrace mi school wọ́n sàn gbà mí follow your principal wọ́n sì wá kó school ọjọ́ yẹn ní principal fún wa bí principal fún wa take and drastic action tó fi wá pé àwọn JPDC pé wọ́n wá ní wọ́n fi wá mú àwọn JPDC náà fi wá gbé wọ́n wá arrest wọn nílé ni wọ́n fi wá mú wa fi wá sí ọ̀dọ̀ àwọn civil defence tàwọn òmùlà wà nísìnyí. òmùlà wà nísìnyí. oníkò ìṣòwò nìkan ló ń ṣẹlẹ̀ sí. ó ṣẹlẹ̀ sí àbúrò ẹ̀ náà. àbúrò mi tí wọ́n bí lé mi. tán bí lé ẹ̀. nígbà tí mo sọ fóun náà ni ó sọ fún mi pé wọ́n máa ní pé kóun náà bọ̀ ṣòwò lẹ́kùn mọ́mọ́ bóun fẹ́ fa ọmọ òun pé ọmọ òun kéré. o ní ìgbà tó sọ fún òun. tí mo sọ fábúrò mi. àbúrò òkè mọ̀ tó wá ń ṣe fún ẹ tẹ́lẹ̀. kò kí mọ́ ọjọ́ kan náà ni mo tanná mo sáré tanná. ìgbà tó tanná fún tó rí ẹ kò mọ nǹkan tó ṣẹlẹ̀.
nígbà tó wá di ọjọ́ kejì mo wá ṣàlàyé fún wọn wá ní pé wọ́n mọ́ ní pé kóun náà bọ̀ ṣòun lẹ̀ pé àwọn fẹ́ mọ́mọ́ bóun fẹnu fa ọmọ òun pọ́ mọ́ òun kiri. ìwọ náà kì í mọ̀ bàtà ń bá òun náà fẹnu fa òyìn tiẹ̀ náà. èmi ò kì í sún bẹ́ẹ̀. ìwọ náà kì í sún bẹ́ẹ̀. lọ́sọ̀ọ́ ṣe fún dádì yìí. ká má ṣe nǹkan fún mi. ká má ṣe nǹkan kan fún mi. yes ibo yìí wọ́n dẹ̀ má ṣe nǹkan fún nǹkan fún wọn. kí lè fẹ́ kan ṣe fún dádì yìí. ká má ṣe nǹkan kan fún wọn ká fún wọn lẹ́yìn. Blood is thicker than water. Àbúrò firstborn yẹn o. Firstborn 17-year-old. Àbúrò ẹ̀ ní 15. Bẹ́ẹ̀ni. Àbúrò ẹ̀ náà sọ̀rọ̀. Ẹ mọ ohun tó ń ṣe fún àkọ́bí. N tó sọ ni pé àwọn tó rí tí wọ́n jóbìnrin tí wọ́n ṣe kinní kan o tí wọ́n bá ti ń dàgbà báwọn wọ́n mọ̀ bọ́n fọ́ sùn. Àyà wọn ni wọ́n fi lọ fi ráyà wọn tó dúró tó ṣe dúró wọn pé tó bá ti ṣùbáì ń ṣe sample láyà ọmọ rẹ̀ wọ́n mọ̀ ṣùbáì tá bá ṣù wọ́n tún wá wò bóyá ṣé abẹ́ náà dí báyìí nígbà tó ń fi kàárọ̀ abẹ́ ọmọ rẹ̀ first born ẹ̀ gẹ́gẹ́ bí ntọ́mọ̀ yìí sọ. Kì í wá sẹ́ẹ̀kan kì í sẹ́ẹ̀mejì kì í sẹ́ẹ̀mẹ́ta kì í sẹ́ẹ̀mẹ́rin ẹ̀mẹ́ tó kò pọ̀. níye ìgbà. Àkọ́kọ́ tó bá ṣayé ìgbà tí a máa gbé ẹ̀kúngbé ẹmu ni ìwòpin ẹlẹ́rìí ẹ̀kúngbé àmúgbé lára ọmọ ìmọ̀ pẹ̀lú tí bàbá rẹ̀ ti fọwọ́ ṣe ń bẹ̀ tí ò bá tiẹ̀ fi abẹ́ lò ó tó jẹ́ pọ́wọ́ yẹn náà ló fi ń lò ó yóò ti dàlú. Bàbá tó bí ọmọ kò tí ì ṣẹlẹ̀ títí dásìkò yìí o àmọ́ tó bá jẹ́ pé ààyè wà láti tẹ̀ wájú àdìjọ́ kan yóò kàn wò pé ó tún ní kinní kan tí ọmọ tó ń ṣe kí irú ìta ń wò tí ó sì ń ṣe kinní kan pé wọ́n wàá fi wò pé bóyá inú lọ́hùn torí fèrèsé méjì ló wà. ilẹ̀kùn tí ó wọlé ó pọ̀. pé fèrèsé àtàkọ́kọ́ là ń wò fèrèsé ti inú àtúngbọ́dọ̀ wò àmọ́ tó bá gùn ju ìka tí à ń lò yìí lọ èló lè dìtámì ti fèrèsé tinú bí ẹ ṣe máa ṣeré ní ọba tó kọ ọmọ ẹ mọ́lẹ̀ but don't let us preempt what has not happened. Àbúrò rẹ̀ náà sọ̀rọ̀ àbúrò náà sọ bẹ́ẹ̀ ni táwọn èèyàn gbọ́. àwọn bí ọgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni. èṣù àyà firstborn ni èsì fi kàárò pé ṣé kò tí ì dá ṣé lẹ́kùn tí ì dá ẹ jẹ́ ká gbọ́n tí ó ṣẹlẹ̀ pẹ̀lú àbúrò ṣé ká lọ jà ká tó gbọ́n tó ṣẹlẹ̀ pẹ̀lú àbúrò ni tíntín ló kù. ọ̀yà jágbọ́n tí ó ṣẹlẹ̀ pẹ̀lú àbúrò kábúrò sáré sọ tiẹ̀ wá tí a ti lo tíntín tán àárọ̀jà padà adésúyọ̀ mọ́tòṣọ́ ló sì wà lórí ètò. 15 years. 15 years. Class wo ló wà? SS1. SS1. Ìwọ náà bí sísítà ló sọ̀rọ̀ tán sí ẹ̀gbọ́n ló sọ̀rọ̀ tán sí. Bẹ́ẹ̀ni. Ìwọ náà bí tẹ̀lé. Bẹ́ẹ̀ni. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ìwọ náà? Nígbà tí a fi gbé ilé wa tó wà ní ọ̀nà ọ̀gbìn so dáàdì mi máa fi ọwọ́ fa ẹ̀mí lọ́mú ó dẹ̀ máa mú ọmú mi. Kí ni nǹkan tó lè ṣẹlẹ̀ sí ìwọ? Dáàdì mi wọ́n fẹnu fa ọmú mi mọ́lẹ̀ mọ́ àfọwọ́ ra ọmú wọ́n á fi ẹnu fa ọmú mi mọ́ àfọwọ́ ra wọ́n sọ fún mi fẹnu fọ ọmú ẹ̀ wọ́n á dẹ̀ fọwọ́ ra. pé àwọn afẹ́jẹ́ kí ọmú mi kó gbó. Kó gbó. Máa fẹ́ pé ọmú mi tẹ̀ gbó pé kí ló bá mi tó tètè máa fẹ́ pé tẹ̀ gbó. ọjọ́ àwọn tó máa ń fẹ́ bí ọjọ́ mẹ́ta so mo wá sọ fún. wọ́n ń ṣe lójoojúmọ́. rárá bí ọjọ́ mẹ́ta náà ti ṣe fún mi. bí ẹ̀mẹ́ta. so mo wá sọ fún. ní táìmù ọ̀nà máa ń ṣe fún wọ. bí alẹ́. níbo ni àǹtí ẹ̀ máa wà ń gbà yẹn. àǹtí mi lè má sí ní ṣùgbọ́n àbúrò mi tí wọ́n máa ń yá àbọ̀tà pé káwọn àbọ̀tà. yóò wá kó wa tí wọn nìkan. ṣé wọn á ní kó bọ́ sọ́lẹ̀. lẹ́yìn ìpọ́n fẹnu fa ọmú ẹ̀ kò sí nǹkan mìíràn ṣe fún ẹ. mo ti ṣe fún ẹ bí ẹ̀mẹ́ta. báwo ló ṣe wá sọ jáde. mo sọ fún àǹtí mi lẹ́ẹ̀kan. pé nǹkan báyìí ṣẹlẹ̀. pé wọ́n fẹ́ ìgbà tí àǹtí mi sọ fún mi nínú àwọn ọmọ bíyà wọ́n ti gbé mi náà fọ ìlú fa mi tèmi náà rí pé àwọn fẹ́ bíyà ọmọ mi ò sọ àwọn gbó báwọn fẹ́ bẹ̀rẹ̀ mi gbó. tó bá ti wá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú yín kí ló máa ń padà ṣe.
wọ́n kì í ṣe nǹkan. wọ́n kì í ṣe nǹkan lẹ́yìn kankan fọ́ pani lára kan fọ́ kan mú ní nǹkan kan. ká má sọ fẹ́ ní bọ́jú pé nǹkan tó gbé mi ṣe làwọn bára ṣe. wọ́n ní kẹ́ máa. ká má sọ fẹ́ ní bọ́jú pé nǹkan tó gbé mi bára ṣe làwọn bára ṣe. pé nǹkan tó yẹ kí mọ́mí yìí bá yín ṣe òun làwọn bá yín ṣe. báwo lẹ ṣe wá débi tàwa yìí. àǹtí mi sọ fún àwọn tíṣà skul wọn sí àwọn tíṣà skul wọn ló wà wọn lọ́dọ̀ àwọn JPC káàkiri wá wá sí. kò ń ṣe tá à lè parí lálẹ́ ìjàre ẹjẹ́ àpàdé níjọ́ mẹ́jọ lágbára ọlọ́run kó tó dijọ́ mẹ́jọ a fẹ́ béèrè lọ́wọ́ bàbá yìí kí wọ́n rí lọ́bẹ̀ gan-an tí a fi wàrú ọwọ́ ṣé lóòótọ́ wọ́n ti jẹ́wọ́ ná mo ti bírèkì ẹ̀ mo fẹ́ kí wọ́n gbọ́ nígbà tá a bá ń bá wọn sọ̀rọ̀ pé wọ́n jẹ́wọ́. bàbá fúnra wọn ó sọ̀rọ̀. bàbá ó sọ̀rọ̀ níjọ́ mẹ́jọ èdè tí a fi lè wo táwọn ọmọ yìí lórí Facebook ni pé wọ́n ní minor ni wọ́n mú tí ì pé 18 pé a lè fojú wọn hàn lórí atẹ́gùn no problems àmọ́ sáà lè fún wọn hàn wọ́n dá lè fún wọn hàn mọ́yá Túndé ṣiṣẹ́ ẹ̀ àti fún wọn hàn ẹ̀ ti gbọ́ báyìí bóyá kí n gbà kú méjì lórí ibẹ̀rún ẹ̀ mọ́ di ó ẹ̀ mọ́